gbọ́ mi má gbé kúrò bí Ọlọ́run bá kádàrá rẹ àti rí fídíò yìí kíra rẹ kú oríire wórú ilẹ̀ tá wà yìí tó bá jẹ́ ẹlòmíràn tó ní ìmọ̀ nípa kínní pẹ̀lú bíúdì tó kọ́ yìí tí ò ti rí parí tán ó máa parí gbogbo rẹ̀ ó kéré jù láàrin oṣù 3 sóṣù 6 ó máa parí gbogbo bíúdì tó dẹ̀ máa yọrí nǹkan kékeré ló nílò ọ̀rọ̀ eléyìí kì í ṣe oògùn ìmọ̀ ni àṣírí àwọn wòlíì ni àṣírí tí a fi ń kọ́lé ní kíákíá àṣírí tá a fi ń parí ilé kíákíá kí ni wọ́n ń pe kíní yìí ikán ni ilé kan rèé anywhere tó bá ti rí áìdá orí ilẹ̀ rẹ ló wà àbórí níbikíbi kò tíráyì kó gé orí ikán yìí níbi tó ti ga jùlọ yìí gé gbogbo ibi tó ti ga jùlọ yìí gé tó bá wá ti wá bá mi gé páùdì ẹ̀ sọ di páùdà kó fomi sí kó fi dẹ̀ ẹ́ bíi sìmẹ́ǹtì bí àwọn tó ń ṣe bíríkìlà tó bá ti dẹ̀ ẹ́ bá mi kọ̀ try bá mi wá ẹyin ẹdìyẹ funfun bá mi wá ẹyin ẹdìyẹ funfun bá mi wá 6 péré tó bá ti rẹ́yìn ẹdìyẹ funfun 6 yẹn kí ní iyẹ̀pẹ̀ òkìtì ọ̀gán yìí tó fọ́ tó ti páàdì tó ti fomi kù yẹn òun ló fi mọ ara ẹyin ẹdìyẹ yẹn fi mọ ara ẹyin ẹdìyẹ yẹn tó bá ti fi mọ́ try lọ gbìyànjú rẹ̀ lọ rí sí orí ilẹ̀ ibi tó kọ́lé sí ó lè rí sínú ilé ibi tó kọ́lé sí ilé tó ti parí yẹn tàbí ilẹ̀ tó rà tó ti parí ẹ̀ tó bá ti wá gbẹ́ kòtò tó bá ti wá kó gbogbo ẹyin 6 tó fi amọ̀mọ́ yẹn tó ti kó sínú wò yẹn wàá wá ṣàdúrà bó ṣe fẹ́ jẹ́ kí ilé yẹn parí ní kíákíá wàá sọ wípé gbogbo ikán parapọ̀ wọ́n kọ́lé ọlá wọ́n kọ́lé ògo fúnra ara wọn gbogbo ọkùnrin obìnrin ọmọdé àti àgbà kí wọ́n ràn ẹ́ lọ́wọ́ tí wàá fi kọ́ gbogbo ilé yìí parí àṣírí ni ṣó ti pé kò ṣoògùn kò sí kankan tó nu ẹ mo wá fọlọ́run bẹ́ẹ̀ má jẹ̀mú iṣẹ́ yìí tó bá fẹ́ jó ṣiṣẹ́ nǹkan méjì ni fi àdúrà ràn mí lọ́wọ́ kó sì ṣí ẹ̀ rẹ̀ fáwọn èèyàn 7 ó kéré jù tó bá ti ṣe tó type àdúrà fún mi tó sì ṣí ẹ̀ rẹ̀ fáwọn èèyàn 7 ó máa ṣiṣẹ́ confam ni tó bá ti kó sí dáyẹ̀pẹ̀ bó gbọ́ mi ọmọdé àti àgbà wọn parapọ̀ wọn kọ́lé ọlá fún ẹ èkú ẹyin ní bu àṣírí inú ẹyin wọn á bu àṣírí rẹ confam ni èmi wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí náà ni tó bá fẹ́ pè mí sórí nọ́mbà mi 08108778741 iṣẹ́ tá a fi ń kọ́lé kíákíá láàrin oṣù 3 sí 6 I love you.